Now, quick one. We're waiting for it to load up. So confirm the transaction in Token Pocket. It will only take a moment. Let's wait for it and see. We click Open Wallet. So transaction. Nǹkan tó ní ká ṣe ni tó bá ti open by tá bá ti fi ton tó béèrè sí orí ẹ̀. You can see I'm having 5 ton, 0.5 ton lórí wallet tèmi. You can see it. Tó bá ti gbé wá báyìí, ẹ ti rí, ẹ slide arrow yẹn, ẹ gbọ́wọ́lé mọ́lẹ̀, ẹ slide ẹ wá. Ó ti yé yín. Ẹ gbọ́wọ́lé mọ́lẹ̀, ẹ slide ẹ. Ní pé mò ń júwe fún yín ló jẹ́ kó pẹ́ o. Kò yẹ kó ṣe bẹ́ẹ̀ o. But let's do it again. Let's go again. Let me see bóyá ó ti ẹ̀ gbà. Okay. Kò ì gbà. Because kò yẹ kí n gbọ́wọ́lé nígbà tí mo ti slide ẹ̀ yẹn, kò yẹ kí n gbọ́wọ́lé. Ó kàn yẹ kí n slide ẹ̀ báyìí. Ṣé ti rí? Then you use your PIN or your fingerprint. So, ó ti bẹ̀rẹ̀ time tó máa check bóyá transaction yẹn correct or not. So, tẹ́ bá wo òkè ń bí, ẹ rí ibi logo wọn, RBT airdrop, mo ti pass 2 out of 3. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni. So, ẹlẹ́ẹ̀kẹta ni ton transaction yẹn. Please, very quick one, 3 days. 3 days ló kù, kì í ṣe 3 hours o. 3 days ló kù. And make sure you do it. Ó ti yé yín, 100,000 ton wọ̀nyí is let me see. Mo bọ̀ 1 million coin ni wọ́n is $10. 1 million coin is $10, and it is not owó tẹ́ rí 80 million coin yìí kì í ṣe òun gangan náà máa calculate o. The 91.2 tó wà lókè yìí òun ni wọ́n máa calculate. Ó ti yé yín. So gbogbo 80 million yìí sì mo máa lọ fi ra káàdì ń sìn. Ó ti yé yín to increase my total earn. Ṣé get? So let's wait for it to know if because tó bá ti gbà wọlé nísàlẹ̀ ibi tí timer wà nísàlẹ̀ yìí, ó máa gbé síbẹ̀ pé eligible. Ó ti yé yín. Ó máa gbé síbẹ̀ pé eligible. Ṣé get? Wípé ẹni ẹ ti ní grace láti gba airdrop yẹn nìyẹn. So please,